ìyẹn ká kí wọn ká yìn wọn torí ọ̀pọ̀lọpọ̀ àwọn míì tán ti jẹ mùlá lórílẹ̀‐èdè iṣẹ́ lómi ò lè jáde nítorí èèyàn dẹnu ọ̀nà bẹ́ẹ̀ tó fi jẹ́ pé ìgbésẹ̀ tí wọ́n gbé ìgbésẹ̀ akínni ṣùgbọ́n àwọn èèyàn wa náà ló ti jẹ́ wípé tó ṣe ń sọ báyìí pé máa jó lọ mọ̀ òwú ẹ̀yìn ẹni torí tó bá tún dé ojú ẹ̀ tán tí ọ̀run bá búrẹ́kẹ́ ló ti jẹ́ pé ìjọba wọn gbọ́dọ̀ láti jọ ní ìwé akékìn wípé a gbé iṣẹ́ ìfún ẹni ìyẹn ti wà bí ọjọ́ 15 oṣù karùn-ún ni wọ́n ti. ó ti lé ní 40 ọjọ́. ó ti lé 40 ọjọ́ ti di ọjọ́ 43 láti wá ẹ wá wo àwọn ọmọ kéékèèké tí ìbá ṣe àwọn tí wọn ò ní bẹ̀rù Ọlọ́run àwọn tó jẹ́ pé ọ̀hún tó wá tún wá burú jù ní pé ọ̀pọ̀lọpọ̀ wọn náà ní àwọn ọmọ kéékèèké báyẹn ń gbé tó sì yẹ kan wá dún tó wá jẹ́ àsìkò tí òjò ń rọ̀ léraléra tí nǹkan ṣe Ọlọ́run ló mọ iye tán kù báyìí torí àárín lè mọ tó ń ṣẹlẹ̀ sí wọn mọ́. ó sì ti wá di pé ọ̀rọ̀ wọn ti di pẹ̀lẹ́pẹ̀lẹ́ la fi ń pàmùkùrù pẹ̀lẹ́ ó ti di bẹ́ẹ̀ torí pé àwọn ọmọ yẹn ni wọ́n kó rọra nígbà téèyàn fi aṣọ bora ní ìsìn làwọn náà fi ń ra ẹ̀mí wọn padà ìyẹn ló fa pé ó ń ká ìjọba gan àti àwọn ọmọ ológun lápapò láti dìbò lù wọn torí tẹ bá dìbò lù wọn wọ́n ṣe tá àti kọ́kọ́ kó àwọn ọmọ síwájú tàbí káwọn gan fi ọwọ́ ara wọn kọ́kọ́ kún yìnbọn fáwọn gan káwọn gan kú mẹ́pà wọn ti ṣe tán àwọn dẹ̀ ní èsì òkọ́ kú ni wọ́n. ìjọba òsì ní fẹ́ pàdánù àwọn ọmọ yẹn. ọgbọ́n tí àwọn lè ṣe tó fi jẹ́ pé àwọn ọmọ yìí àti àwọn olùkọ́ yìí ààyè làwọn ò rí wọn ṣùgbọ́n ibẹ̀ yẹn ni ìbẹ̀rù tèmi gan wà wípé ọmọ ò la fẹ́ dá sí i ìkọ́ tó ṣe yé yín nìyẹn so gbogbo orú àwọn ọmọ yẹn ń sìn wọ́n ti ń fi ojú sì máa dáná wọ́n fẹ́ wá kó wa lẹ́rú ni wọ́n fẹ́ ṣe nǹkan kan ni kí ló dé tí òun ò bọ́ ta láti bí 40 ọjọ́ ó lé 3 sẹ́yìn táwọn ọmọ ọlọ́mọ wà bẹ́ẹ̀ nígbà tí wọ́n ìsọmọ tiẹ̀ ní àkàtà àwọn ẹ̀hàn náà. kí lẹ wá rí sí lára àwọn ọmọ Yorùbá tí wọ́n tún ń sọ̀rọ̀ àsádà ẹ já wo mẹ́sẹ̀gì tí àwọn kan fi ń sọwọ́ sí wa ẹ pẹ̀lẹ́ bàbá wọ́n ní Mr. Damilare Ọlásùnkànmí wọ́n ní when Sunday Igboho was busy exposing their activities inside the bush people are thinking they are very dumb to be doing that and some are even calling him all sorts of names. What you people don't understand is that they are deliberately doing it so as to use it as a bait for those bandits to come out on them. Igboho and his gang already aware of the implications. Bẹ́ẹ̀ni mo dúpẹ́ lọ́wọ́ ẹni tí wọ́n kọ ìwé ọ̀rọ̀ yẹn àwọn wọn ní àwọn ìrírí díẹ̀ nípa tó jẹ mọ́ ètò ààbò bó ṣe wà yẹn ṣe rí ọ̀rọ̀ kìíní yẹn ẹ rí pé láàrin ibì kan wọ́n kọ́ ní àwọn kankan báyìí làwọn èèyàn yẹn ń béèrè nígbò tí wọ́n lẹ́tà kan tí obìnrin yẹn tún wá tó jẹ́ olùkọ́ àgbà yẹn tó tún wá sọ̀rọ̀ ló sọ pé rárá o kì í ṣe táwọn béèrè yẹn o kankan fi àwọn èèyàn wọn lẹ̀ wípé mo bèlè bílíọ̀nù náírà kankan obìnrin kankan ṣùgbọ́n tí èmi rí níbẹ̀ ni wípé gbogbo àwọn àǹkánilọ́wọ́ kó à ń ṣe nǹkan kan yìí àwọn fún àwọn àgbàdo tí wàá kó à ń papá mọ́ra báyẹn tó sì jẹ́ pé àti àwa gan a ti sùn díẹ̀ ó sì jẹ́ pé eléyìí yóò jẹ́ ní tó jẹ́ pé yóò ta àwọn gómìnà wa jí ó kàn tún ṣe ní láàánú pé kò jọ bí ọ̀rọ̀ òṣèlú nǹkan kan ló tún balẹ̀ kan báyìí òun là àwọn èèyàn tó tojú bọ̀ báyìí ìpínlẹ̀ Ọ̀yọ́ gan ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ gan kojú ọ̀pọ̀lọpọ̀ àwọn ìpèníjà lọ́tún lósì ṣé ọ̀rọ̀ tí ń lọ láàgbo òṣèlú náà ní ká sọ ni àbí ọ̀rọ̀ àwọn tó jẹ́ gómìnà gangan oríṣiríṣi ló so mára wọn wá sí ń kó lórí ìbálẹ̀ èèyàn náà ń kó bá àwọn èèyàn so gbogbo yẹn náà ọ̀rọ̀ yẹn ó ti jẹ́ pé ó ti lọ́jú máwọn gan ní ọwọ́ ṣùgbọ́n èmi mọ̀ yìí pé ìfẹ́ Olúwa yóò ṣẹ lórí àwọn ọmọ yẹn àti ní ìpínlẹ̀ Ọ̀yọ́ àti pàápàá jùlọ náà lórílẹ̀‐èdè Nàìjíríà. àmín ẹ ṣé bàbá Mr. Fẹ́mi Ọládìméjì wọ́n ní people vigilante or OPC to see how to support their effort please kudos to Ìró-Ẹkùn team God will continue to protect you. mo fẹ́ kẹ́ mẹ́nu bà àwọn ọmọ Yorùbá káàkiri kan jókòó kan yànnàna níta fi ojú rẹ̀ ó ti lé ní 40 ọjọ́ ní ilẹ̀ Yorùbá wa ń bí àṣìwárí ọgbọ́n kankan dá sí i rí pé ó dàbí wáyé pé ó pò yàn mọ́lẹ̀ rárá ó yẹpẹrẹ wa gẹ́gẹ́ bí ẹ̀yà tí ó lajú. tọ́ndé mọ̀ wá pé Yorùbá agídí ní pẹ̀lú tó wá ń ṣẹlẹ̀ sí wa. àwọn tí wọ́n ń sọ irú ẹ̀ ìbádá kákàrí bíi mélòó nù wọn kan káwọn náà dáa kí wọ́n náwó sókè ọgbọ́n tí ó wà nù tiwọn. ká wá lò ó nà sáfẹ́fẹ́ ká wá lò kí á lè ọ ní ká ṣe nǹkan ká jẹ́ ìkúrúkọ́ tán nínú àwò ẹ̀tún gbọ́wọ́ ẹ̀ sí ta ló wá fẹ́ ta náà fẹ́ jẹ́ kó ṣe ìjọba gan ló ń fèsì àtiléeṣẹ́ ọlọ́pàá láti ọjọ́ 17 ìsìn àti ìrọ̀ omira àti ìrìn kankan tí ó kú wa ní ká wá sí. ẹnìkan tó wá jáde pé ó sì lọ kó tún ẹ tún gbọ́gbọ́ tó ń ta. ẹjọ́ gbìyànjú tí ẹ káfàdúrà tí àbí tí gbogbo àwọn míì bẹ̀yẹn tẹ́lẹ̀ míì fẹ́ lọ gba ọmọ ọlọ́mọ
tọ́wọ́ ẹ̀mí ẹ̀ bá bọ́ síbẹ̀ ṣé kì í ṣe iṣẹ́ ládàá kan lọ́lọ́ sí. ọkùnrin dẹ̀ ń sọ pé irú ẹkùn tóun ń dálẹ̀ yìí ó ló ààyè ó kùn ó ló sí sílẹ̀ fẹ́ nípa láti wá darapọ̀ máwọn. ohun tí àwọn kan wà tó jẹ́ pé wọ́n ti ń tako irú ẹkùn láti lẹ̀ àwọn kan ní nínú òye tiwọn mi ò mọ àwọn ohun tí wọ́n rí ẹlòmíì sọ wípé ẹgbẹ́ olóyè Sunday Igboho pẹ̀lú irú èèyàn tí ó jẹ́ àti nǹkan kan wípé kò ní ìrírí tó ṣe nípa ẹ̀kọ́ ètò ààbò tó jẹ́ pọ́n security matter sí pé tínú ẹ̀ bá já kínnílẹ̀ tó bá di pé wọ́n bá tún lọ gbọ̀rẹ̀gẹ̀ jígẹ̀ ṣé yóò jẹ́ ẹni tí yóò ṣe é darí àbí yóò jẹ́ ẹni tí yóò ṣe é kì kiri láti jẹ́ pé yóò gbọ́rọ̀ síyàn lẹ́nu wọ́n ní àwọn ara àwọn ibi tí ó ń bá wọn lẹ́rù bẹ́ẹ̀ yẹn nígbèdè ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ tí wọ́n ń kó kiri tí ọ̀pọ̀lọpọ̀ ń sáré kó sábẹ́ wọn yìí ta ni kí ni àwọn ẹ̀rí tó dájú wípé gbogbo wọn ló wẹ̀ tó yán kàǹkàn nípa ìhùwàsí àti ọmọlúàbí láwùjọ wípé so ó jẹ́ ní tó léwu pé tí wọ́n bá máa yẹ dúró kìíní ẹ̀ tí ìjọba máa gbà láti jẹ́ kó máa ṣiṣẹ́ wọ́n láti ṣe àgbékalẹ̀ àti àyẹ̀wò tó tọ́ tó sì tún nǹkan gbọ́dọ̀ ní àwọn ìlànà àtẹ̀lé nípa àyẹ̀wò gbígbà sí iṣẹ́ yẹn àti gbígbà wọn sínú ọgbẹ́ yẹn àti yíyẹ gbogbo ìgbésí ayé àwọn tó fẹ́ wọbẹ̀ yẹ̀ wò bóyá gbé tán ti gbé sẹ́yìn àti nǹkan kan ká lè yọ kàńdà kúrò nínú sí wọn ẹ̀ṣẹ̀ àdúpẹ́. tó lórí ètò wa náà la wà tí a pè ní Nigeria Update níbi tí a ti ń ṣe àgbéyẹ̀wò àwọn ìròyìn tó jáde nínú àwọn ìwé ìròyìn wa àti àwọn ọ̀rọ̀ tó ń lọ káàkiri orí ẹ̀rọ ayélujára lára àwọn ìròyìn tó tún ń já rìnrìn ní àárín ọ̀sẹ̀ tí a lò tán yìí ó náà ní ọ̀rọ̀ nípa ìpínlẹ̀ Ọ̀ṣun pàápàá jùlọ lórí ètò ààbò náà ni látàrí ètò ìdìbò tí ó ń bọ̀ ní oṣù kẹjọ ọdún tí a wà yìí ààrẹ àbí gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun sẹ́nitọ́ Nurudeen Adémọ́lá Adélékè Jackson wọ́n sọ̀rọ̀ kan wọ́n ní mo pariwo títí o wọn ò yà sí i ṣùgbọ́n bí rògbòdìyàn ńlá bá bẹ́ẹ̀lẹ̀ bẹ́ẹ̀ nìkan bá lóun kéde ìjọba pàjẹ́ látàrí ìkan ṣẹlẹ̀ ní Ọ̀kínní ìkan ṣẹlẹ̀ ní Iléṣà ìkan ṣẹlẹ̀ ní Kire káàkiri àwọn lóṣogbo kódà Ẹdẹ pàpẹ wọn pààyàn ẹgbẹ́ APC ó sọ pé àwọn kọ́ o àwọn ẹgbẹ́ mi ni o àwa mọ ibi tí àwọn ṣẹlábì yìí tí ó ti ń wá bàbá pẹ̀lú tí gómìnà sọ yìí pé tẹ́bà gbàgbé pé ó ké pàjáre sí ìjọba àpapọ̀ pé kí wọ́n ṣe àṣìpàṣípààrọ̀ ẹni tó jẹ́ ọ̀gá ọlọ́pàá nípínlẹ̀ Ọ̀ṣun pé àwọn ò ní gbàgbọ́ nínú wọn mọ́ ojú wo lẹ fi wo ètò ààbò ìpínlẹ̀ Ọ̀ṣun pẹ̀lú ètò ìdìbò tó ń bọ̀ lọ́jọ́ iwájú yìí. ẹ ṣe ní ìpínlẹ̀ Ọ̀ṣun ní ìpínlẹ̀ wambi ìpínlẹ̀ ọmọlúàbí ó jẹ́ ibi tí gbogbo wa tí a ní ìgbàgbọ́ nínú ìpínlẹ̀ yìí torí pé ìpínlẹ̀ tí ọjọ́ ẹ̀ ti pẹ́ ni ó sì jẹ́ pé a fẹ́ kó gòkè àgbà ló jà ní àwọn ìpínlẹ̀ tí ó ti làmìlaka ṣùgbọ́n tó wá ṣẹlẹ̀ ni wípé àwọn ohun tí ó ń ṣẹlẹ̀ káàkiri ní ẹnu ọjọ́ mẹ́ta gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ ó jẹ́ ohun tó bani ní ọkàn jẹ́ púpọ̀ ẹ lè jẹ́ ká ṣe àfiwé ẹ wo ohun tó ṣẹlẹ̀ ní Èkìtì nísìnyí bí gbogbo ṣe lọ wọ́ọ́rọ́wọ́ ń bẹ̀ ohun tí àwa náà ń rò lọ́kàn ìpò yẹ kó rí tí ìbò yẹn fi wá sáyé kó tó di pé kò dé a gbọ́ pé wọ́n èèyàn kú bí wọ́n pààyàn bẹ̀ nǹkan kan ní kínní ṣùgbọ́n ilé yìí ó ti fẹ́ wá di gbọmọgbọmọ bọ̀bọ̀ ṣẹ̀ṣẹ̀ jẹ́ ní àwọn ẹgbẹ́ tó jẹ́ pé àwọn méjì náà tí wọ́n fẹ́ lámìlaka jùlọ òní wọ́n ń tì í síra wọn ní ìsìn báyìí agbọ́nṣẹ́ ìkàmùṣẹ́ ojú olóko sì ní kúlùkùlù àbí ní àwọn abẹ́sì òní lẹ́sà òkè ìlànà àwọn ọgbà kan sí ẹ̀sà òkè ìkan ṣẹlẹ̀ àìmọye ibi táwọn èèyàn ti farapa yánnayànna nílẹ̀ Ifẹ̀ ni káàkiri ni o ní Ẹdẹ bí wọ́n ń ṣe ètò ìpolongo lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ó ní ọkọ̀ akóyọyọ kan lọ́yàwó àrí èrò ń bẹ̀ ẹnìkan kú ẹnìkan farapa yánnayànna àwọn méjì bí ṣe wà nílé ìwòsàn káàkiri bẹ́ẹ̀ náà ní Lóògùn Ọ̀kínní ìlú nǹkan báyẹn ó ti di pé ó ti fẹ́ di gbọmọgbọmọ pé èmi kàn fẹ́ pàrọwà ni sí àwọn olóṣèlú wa kò sí ipò kankan tí èèyàn dù láyé bóyá àrí orílẹ̀-èdè ni tó ẹ̀mí èèyàn ẹyọkan tó tó ẹ̀mí ẹyọkan torí ẹ̀mí kan aráàlú la fẹ́ ṣèjọba lé lórí. nígbà tí gbogbo ayé bá ti wá kú tán tàní àwọn àmọ́ ṣèjọba lé òfurufú lórí mi ṣùgbọ́n bó tilẹ̀ wulẹ̀ kó jẹ́ àwọn tí ẹ fẹ́ ṣèjọba pé kán gbádùn ìjọba yín yẹn náà àwọn náà ti ń sọ ẹ̀mí wọn náà kọ̀ọ̀kan ṣùgbọ́n tẹ́ bá tún wá wò náà èmi ìbá tún wá rọ̀ wọ́n àwọn alátìlẹyìn wọn wọ́n ní láti bá ọ̀pọ̀lọpọ̀ àwọn alátìlẹyìn àwọn olóṣèlú wọn sọ̀rọ̀ because ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń ṣẹlẹ̀ wọ̀nyí
àwọn alátìlẹyìn yìí ló ń fa ọ̀pọ̀lọpọ̀ tẹ́ ẹ bá wádìí ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń gbégbá báwọn fẹ́ ṣe gómìnà nípìnlẹ̀ Ọ̀ṣun àbí nǹkan tẹ́ ẹ bá yẹ̀ wọ́n wò ọ̀pọ̀lọpọ̀ wọn ló jẹ́ ẹni Ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ wọn ló jẹ́ èèyàn jẹ́jẹ́ ṣùgbọ́n nígbà tí àwọn alátìlẹyìn bá tọwọ́ bọ̀ tán ibẹ̀ ni ọ̀rọ̀ ti máa ń pajúdà nígbà bá sì ṣẹlẹ̀ táwọn ò ní sọ pé àwọn ò wà pẹ̀lú wọn mọ́ òun ló ṣe jẹ́ pé ó rí báyìí wọ́n láti kìlọ̀ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń darúgbùdù lẹ̀ gbogbo wọn náà ẹni tó bá dẹ̀ ń gbọ́ ẹni tó bá ti kú ó kú gbé nìyẹn o torí pé ẹni tó bá kú òde orí ọ̀fẹ́ àti padà wá sáyé wa mọ́ ayé ìbáwá di pé wọ́n ń fọ́n góòlù wọ́n ń fọ́n wúrà wọ́n ń fọ́n fàdákà tí àwọn èèyàn rán wọn wúrà lọ kò sí tọ́ka ọmọ kò sí ń bẹ̀ nìyẹn Ọlọ́run wá jẹ́ kí okó ń tọ̀ kó tó wá jẹ́ kó tó kú tòsí àbí nǹkan kan ìyẹn ni yóò tún wá burú jù tí ọba tó kú tòsí débi pé yóò ti rí ìyàn palẹ̀ mọ́ so ohun tó ṣẹlẹ̀ ni pé bó tilẹ̀ kó jẹ́ kí wọ́n jẹ́ ká gba àlàáfíà láàyè nípínlẹ̀ Ọ̀ṣun kí á di ìbò kó lọ nírọ̀wọ́rẹsẹ̀ àwọn èèyàn agbára tá a fi dìbò ti wà lọ́wọ́ wa gbogbo wa la ní káàdì ìdìbò jáde kó lọ sí ìbò tí o bá fẹ́ dì ní ohun tó bá tún wáyé àgbẹ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń fa wàhálà yìí mo lè fi dá yín lójú olóòtú pé ọ̀pọ̀lọpọ̀ wọn tó bá di ọjọ́ ògbó ó ṣeé ṣe ká ẹ má rí wọn léèbò torí mo wo nǹkan kan nípa ti Èkìtì yẹn ní àwọn èèyàn tó ń gbé nípìnlẹ̀ Èkìtì lé ní mílíọ̀nù 2 nígbà tí wọ́n forúkọ lẹ̀ àwọn tó ti gba káàdì wọn àwọn tó ti gba káàdì wọn wọ́n lè jẹ́ irinwó mílíọ̀nù kan àti ẹgbẹ̀rún lọ́nà irinwó ó lé bílé já àti bí ẹ̀sùn bíi méje kan àwọn ni wọ́n gbà bí 1.47 million cards ni wọ́n gbà jáde tó jẹ́ pé ó yẹ kán dìbò ṣé ẹ mọ̀ wípé gómìnà Oyèbánjí tó wọlé 319,000 votes 524 319,000 votes so ẹni tí wọ́n gbé wọlé gẹ́gẹ́ bí gómìnà yẹn ẹgbẹ̀rún lọ́nà ọ̀ọ́dúnrún ìbò àti okòó ẹgbẹ̀rún kan ó dín ẹyọ kan 319 okòólé lọ́ọ̀ọ́dúnrún ẹgbẹ̀rún ó dín ẹyọ kan ìbò tó ní àwọn 300 and kìíní kan thousand yẹn àwọn ló yan gómìnà tí ó mọ̀ ṣèjọba lé èèyàn mílíọ̀nù 2. ojú tẹ tó fi wọ́n tó rà ó tún critical. so ẹ wá rí pé àwọn ráńpẹ́ ló dìbò tí ó mọ̀ ṣèjọba tí ó yan gómìnà tí ó mọ̀ ṣèjọba lé èèyàn mílíọ̀nù 2 ó lé díẹ̀ lórí èèyàn ọ̀ọ́dúnrún ẹgbẹ̀rún ló dìbò yẹn ẹgbẹ̀rún lọ́nà ọ̀ọ́dúnrún ló di ìbò tí ó mọ̀ ṣèjọba lé ló gbé ẹni tí ó mọ̀ ṣèjọba lé. àwọn tán dìbò yẹn àwọn náà sì wà máa pariwo. àwọn náà wà máa bá ìjọba fàájù àwọn náà mọ̀ ní kò sóná o kò sóbí o ìjọba ọ̀sọ́nà bí o ọ̀sọ́nà bẹ́ẹ̀ ìdí tẹlifíṣàn ẹlòmíì yóò jókòó sí níjọ́ tá bá ń dìbò ẹlòmíì àní ọmọ tí ó ṣẹlẹ̀ ń bẹ́ o yóò jókòó lé yóò máa wo tv yóò máa rìn kiri ẹlòmíì tiẹ̀ lè lọ jókòó lé olóògbóró àbíbí kan ọmọ mú nǹkan tiẹ̀ àmọ́ gbọ́ rìsọ́ọ̀tì ni ọmọ sọ àmọ́ gbọ́ rìsọ́ọ̀tì so gbogbo báyẹn kí àwọn èèyàn wa ká fi ọ̀rọ̀ ìjà sílẹ̀ àsìkò tí wọ́n fi ń jà tí wọ́n fi ń dá wàhálà lẹ̀ tó ń fa ìpayín kékeré tó ń fa rògbòdìyàn yìí àsìkò tó yẹ ká fi máa sọ àmúyẹ àwọn ẹgbẹ́ wọn. àbí wọ́n máa fi sọ fún àwọn èèyàn. nítorí abẹ́tẹ́ bá dìbò fún wa ohun tá a ṣe rèé o nítorí fi ẹ̀kẹ́ ẹ̀ dìbò fún wa rèé o. a ṣe o ìgbà yìí o a rí pé àwọn ọmọdé wọ́pọ̀ bí o a kọ́ lé ìgbádùn àwọn ọmọdé síbí yìí o a kọ́ páàkì àwọn ọmọdé bí o a kọ́ lé kìnní kan síbí. níta lè ṣe fún tẹ ẹlẹ́dẹ́ sáyé rọrùn rèé o. door-to-door campaign kẹ́tẹ̀ máa ṣe lọ́wọ́ adi pé àwọn ibi káńtà yẹn ìmọ̀ àdálẹ̀ kó káàkiri ara àwọn tí ò tún ní máa ń èèyàn jáde ọjọ́ ìbò ọ nìyẹn. ẹ ṣeun. nígbà jẹ́ pé kíkò tó dé lẹ ti ń kó gan kiri. bí wàá ní àrídájú pé ọjọ́ ìbò kan rọrùn. èmi ìbá wù mí tó bá jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹgbẹ́ yìí gan tí wọ́n bá fura pé ọ̀pọ̀lọpọ̀ àwọn alátìlẹyìn míì wọn tó bá rí pé kó gbọ̀n dání gan káwọn gan kan tọ́ka sí àwọn ọlọ́pàá kan mú dání. kírù yẹn kọ́ jẹ́ pé kọ́ wà nínú ìṣèdè àbí nínú gbélé tí àwọn ọ́fíìsì kí wọ́n mú dání because nígbà tó bá dálẹ̀ tán ìbò gan ò ní ṣe é dì fún àwọn tí wọ́n gbọ́n ṣẹ́ gan náà mọ́ àwọn èèyàn ò ní jáde wádìí kí wọ́n jẹ́ kí a fi ìwà páàlì sílẹ̀ ní gbogbo ọ̀nà wọ́n fi ìwà jàgídíjàgbọ̀n sílẹ̀ ní ìbò tó ń bọ̀ ní agbára ọlọ́run jẹ́ ká di ìbò tó jẹ́ pé yóò làmìlaka fún àlàáfíà ó jọba ṣùgbọ́n gbogbo eléyà à ń rọ àwọn olóṣèlú wa ní àbẹ̀ wọn kí wọ́n dákun kí wọ́n bá àwọn alátìlẹyìn wọn sọ wọn lè mọ̀ dá ilé Ọ̀ṣun torí láti ìgbà irú nǹkan báyìí láti dèbò láti tó dé ayé òtí tójọ́ mẹ́ta nígbà tí ìsàyè wẹ́ẹ̀tì ẹ̀ láyé nígbà tójú tiẹ̀ sì dúdú la wà tó wá di pé láàrin ọ̀sẹ̀ tó kọjá lẹ̀ pípípí àwọn èèyàn kú kò yẹ kó rí bẹ́ẹ̀ nípínlẹ̀ Ọ̀ṣun ìpínlẹ̀ ọmọlúwàbí ni wa. ẹ ṣe àdúpẹ́ sà. orí ètò yín ètò wa náà la ṣì wà ètò tí a pè ní Nigeria Update eléyìí tí a ti ń ṣe àgbéyẹ̀wò àwọn ìṣẹ̀lẹ̀ àwọn ọ̀rọ̀ tó ti wáyé ní orílẹ̀-èdè Nàìjíríà káàkiri ìpínlẹ̀
ilẹ̀ Áfíríkà àti káàkiri àgbáláyé eléyìí tí ó bá yẹ kí a gbéyẹ̀wò náà ni a mú wá fún yín tí mo ti mọ̀ wípé bẹ́yìn náà ṣe ń gbádùn rẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ ìyẹn ni ó ti mọ̀ rí wípé àyànnà náà mi wọ́n ká tó dáadáa àwọn ibi tí a tún rorí pé ọ̀rọ̀ gan tán lè gbàyọ ni wọ́n tó ń mú wá fún wa tí wọ́n ń là á yékéyékéyé wa bẹ́ẹ̀ sì máa gbádùn wa rèé ní gbogbo ọjọ́ ìsinmi àti ọjọ́ Wednesday ọjọ́rú ọjọ́ àìkú ọjọ́ ìsinmi àti ọjọ́rú Wednesday. jẹ́ kájọ máa lọ. lára a sì wà nípínlẹ̀ Ọ̀ṣun náà nígbà tí gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun lọ́wọ́lọ́wọ́ báyìí sẹ́nitọ́ Nurudeen Adémọ́lá Adélékè tí wọ́n ṣe àbẹ̀wò sí àwọn ẹbí tí wọ́n pàdánù èèyàn wọn ní Iléṣà gómìnà ń bá àwọn èèyàn sọ̀rọ̀ nínú ọ̀rọ̀ tí wọ́n bá àwọn èèyàn sọ ó jọ dàbí ẹni pé gómìnà ń fi ìbínú àbí sítara lápè ni àbí ìbínú wọ́n fi ń sọ̀rọ̀ débi pé èpè ń jáde lẹ́nu gómìnà pé wọ́n ń sọ ọ̀rọ̀ bí èpè sí ẹni tí í ṣe adarí ètò ìpolongo ìbò fún à ń bọ̀ ẹgbẹ́ òṣèlú APC nípínlẹ̀ Ọ̀ṣun lọ́wọ́lọ́wọ́ báyìí ìyẹn Wọlé Ọ̀kẹ́ tí wọ́n bẹ̀rẹ̀ sí sọ pé ọ̀rọ̀ fídíò yẹn wá já rìnrìn lórí ẹ̀rọ ayélujára ó wá dé àrọ́wọ́tó Wọlé Ọ̀kẹ́ gan Wọlé Ọ̀kẹ́ wá fèsì ọ̀rọ̀ tí Wọlé Ọ̀kẹ́ sọ ni pé Gọ́fúnà Adémọ́lá Adélékè came to my hometown Ẹ̀sà-Òkè to rain curses and abuses on me over a matter I knew nothing about. I am a man of peace. Nobody offend me. I keep no malice. I keep no talks. Neither do I breed one. This is a community for almost 4 years of your administration. You did nothing for just because of you and your dynasty hatred for me. Common appointment of our people to be on board of Osun State College of Technology in Ẹ̀sà-Òkè, which is a standard practice. You refused. Government you are running and enjoying was built on my sweat. I won't go raw or dirty like you did. Mr. Governor demonstrated the kind of home training he got from home and bequeathed to his children. But take note, you have few days left to quit that office and sit. You will lose the forthcoming election on 15/8/2026. Handsomely, my mission is leading a struggle to remove you from office through the ballot. Governor Adeleke cannot believe in that. He will be leaving the office on 26 November 2026 by midnight. This wind of change blowing, wàláì, you cannot stop it. Àtàwọn ọ̀rọ̀ mi tí ọ̀sọ̀ ṣùgbọ́n ní wọ́n fẹ́ fàyọ ní pé Wọlé Ọ̀kẹ́ ní ẹ̀yin náà máa wo gómìnà ìpínlẹ̀ ó wá sí ìlú bàbá àwọn ó wá ń ṣépè lé accord wọ́n ní gbogbo àwọn ìṣẹ̀lẹ̀ tí ń ṣẹlẹ̀ yẹn gómìnà fi sọ̀rọ̀ kan fi ń ṣépè fi ń jáde lẹ́nu gómìnà àti èpè tí gómìnà ṣẹ́ àti ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ àti lórí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ àti èsì tí Wọlé Ọ̀kẹ́ fi dá gómìnà lóhùn ojú wo lẹ́yìn fi wò kí atúntò tẹ̀síwájú bàbá. àwọn èèyàn wọn ní bí a ṣe máa ń ṣe òṣèlú wa lórílẹ̀‐èdè yìí pàápàá jùlọ ní àwọn agbègbè ibi tí a wà yìí nígbà míì because tí àwọn ìjọba tí ẹ̀rí kan bá wà tó dájú pé bóyá àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yẹn ó jẹ́ àti ní ọwọ́ ẹni tí wọ́n dárúkọ ẹ̀yẹn Wọlé Ọ̀kẹ́ tí ó jẹ́ pé wọ́n rí pé ẹ̀rí tó kún ni èmi ò rí tó burú bẹ̀ bóyá tí wọ́n bá fi ṣọwọ́ sí àwọn tí ma ti àwọn kọ́ pé wọ́n rí àyídájú tó pé àwọn èèyàn báyìí náà wà ní ìṣẹ̀lẹ̀ yìí o. àti ní kìnìún gbóhùn ṣe ń sọ̀rọ̀ sí ìpínlẹ̀ ìgbà pé èèyàn mú èèyàn ní àríyìrì ní àṣà àwọn Yorùbá nìyẹn nítorí pé wọ́n ní ẹni tí wọ́n ń pè ní rọ̀gbà ìgàn wọ́n ní àwọn Yorùbá wọn fi ojú àwọn kan rí pé so báwo ni èèyàn sì wá máa ro ikú ẹ̀ pé òun ni oníkàndọ̀ pa pé agbègbè òun ni àwọn náà sọ̀rọ̀ ilẹ̀ wọn bùlà ọ̀rọ̀ pọ̀ ńbẹ̀ wípé ní ìpínlẹ̀ Ọ̀ṣun lọ́lá jùlọ Jackson Nurudeen Adélékè tọ́jú adarí àṣàyọ àti ẹni alákọ̀ọ́kọ́ nípínlẹ̀ Ọ̀ṣun ó yẹ kí ó ta wọn lára ní ọ̀nà tọ́lọ́tọ́. torí gbogbo ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ rí orí wọn náà ọrùn wọn náà ni wọ́n máa gẹ́gẹ́ bí ẹni tó wà ní ipò gómìnà ọ̀pọ̀lọpọ̀ ẹrù ló wà ní ọrùn wọn lóòótọ́ so ẹni tó tẹ̀ tó jẹ́ pé abiyamọ àwọn òfẹ́ nípínlẹ̀ Ọ̀ṣun pé àwọn ò ní ìgbẹ́kẹ̀lé nínú ẹ̀ so wọ́n wá ran ọ̀gá yẹn wá pé kó wá ṣiṣẹ́ alámí kó wá fimú fínlẹ̀ kó wá wo ti ṣẹlẹ̀ gan ohun tó ṣẹlẹ̀ wọ́n sọ̀rọ̀ gómìnà Adélékè sọ àwọn ìdí tí àwọn fi rò pé kí wọ́n bá wọn gbé lọ ṣùgbọ́n bó ti wulẹ̀ kó jẹ́ iléeṣẹ́ ọlọ́pàá Nàìjíríà ó ti wà ńbẹ̀ kíjọba ètò dépò
ó ti wà ńbẹ̀ kí ìpínlẹ̀ Ọ̀ṣun gan tó dé ní 1991 láti ní police station police headquarter area command láti ní wọn káàkiri ní ìpínlẹ̀ Ọ̀ṣun so iṣẹ́ ọlọ́pàá yóò sì àwọn olóṣèlú wọn mọ̀ wá wọn mọ̀ lọ iṣẹ́ ọlọ́pàá wà ńbẹ̀ pẹ̀lú àwọn iṣẹ́ tí òfin ti là kalẹ̀ fún wọn láti ṣe kí wọ́n jẹ́ kí a máa mú ṣe àmúlò wọn bákan bí a ṣe ń sọ àwọn ọlọ́pàá tó dángájá tí wọ́n dá ní ìwà ìtọpinpin àti àwọn ìwà ìfimúfínlẹ̀ àti ìwà ọ̀tẹlẹ̀múyẹ́ wọ́n sì pọ̀ láàrin àwọn ọlọ́pàá tẹ̀ ń wò yẹn wọ́n kàn lè jẹ́ pé táwọn ẹlòmíì bá rẹ́ lòmíì tó bá wò wá míì sọ wọ́n lè máa wò pé kínní kò sí bẹ́ẹ̀ sì rárá ìsì tí ò ní sí kàńdà mẹ́ ṣùgbọ́n mi mọ̀ pé tí wọ́n bá gba àwọn ọlọ́pàá wa láàyè láti ṣe iṣẹ́ ọ̀fẹ́ tó kọ́ ṣiṣẹ́ tó gíríkì lórí kínní àwọn tí ajé ọ̀rọ̀ yẹn bá wá sí mọ́ lórí ó di dandan kan fi mú kàtà òfin wọ́n jẹ́ kan fi mú kàtà òfin kí gbogbo ayé sì rí so èmi á rọ àwọn olóṣèlú méjèèjì ìyẹn ọlọ́lá jùlọ Adémọ́lá Jackson Adeleke tí wọ́n jẹ́ gómìnà wa nípínlẹ̀ Ọ̀ṣun àti Olúwọlé Ọ̀kẹ́ jáde ètò ìpolongo fún à ń bọ̀ movement kí wọ́n jọ kí àwọn náà má tún jẹ́ pé kọ́ tó máa ta epo sí iná tí ò tí ò kú ebi pé ó tún lè máa di tí ó máa tún kẹjú sí kí wọ́n jẹ́ kí ọ̀rọ̀ yẹn kó wà bẹ́ẹ̀ kí wọ́n fà á lé àwọn agbófinró lọ́wọ́ àti àwọn ìbàjẹ́ láti tọ́kùn. lára ọ̀rọ̀ tó wá jáde náà ni pé àwọn alága ìjọba àbílẹ̀ nípínlẹ̀ Ọ̀ṣun wọ́n ra àwọn ọkọ̀ tí ó lè ṣe máa lò àmúṣẹ́yá fáwọn iléeṣẹ́ ọlọ́pàá láti fi máa pe pàráàrò ní àwọn ìjọba àbílẹ̀ wa wọ́n ní méjì ní ìjọba àbílẹ̀ kọ̀ọ̀kan. kí ni èrò yín lórí eléyìí? ẹ má gbàgbé pé àwọn alága tó wà níbẹ̀ báyìí ní ẹgbẹ́ òṣèlú APC ni wọ́n gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun lọ́wọ́lọ́wọ́ ẹgbẹ́ àkọọ́dù ni tó fi wá mọ ojú ìlẹ̀ fi wá wò ó tán ẹgbẹ́ àwọn alága ìjọba àbílẹ̀ tí wọ́n fi ronú pé àwọn ó yẹ káwọn sí táwọn ṣèyí mọ́tò owó ńláńlá ni owó mọ́tò yẹn o tí wọ́n wá rà á tí wọ́n pín fún àwọn iléeṣẹ́ ọlọ́pàá káàkiri. ní àkọ́kọ́ náà èmi náà máa kọ́kọ́ kan sára sí àwọn tí wọ́n ronú tí wọ́n rí pé ó yẹ kí àwọn ṣe ọ̀rọ̀ yẹn ní àti sọ pé kí wọ́n ra àwọn ọkọ̀ yẹn ẹ rí wípé ọkọ̀ yẹn ó jẹ́ 90 ní gbogbo ẹ̀ jẹ́ wọ́n ti kọ́kọ́ pín 30 kan. ṣìkejì lélẹ́yìí tí wọ́n pín tó jẹ́ 60 tí wọ́n pín ló fi jẹ́ 90. bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn ni wọ́n ti pín 30 kan ṣáájú. nígbà tí wọ́n ń pín ìyẹn tó jẹ́ Samuel Idowu tó jẹ́ alága àwọn alága tó jẹ́ ẹgbẹ́ ti All Progressives Congress. ó ní ibi tí àwọn ti ní agbára láti ṣe báyìí ni wípé òfin tí ìjọba àpapọ̀ buwọ́lù ní òfin tó jẹ́ pé ó fi ẹsẹ̀ ẹ̀ka mẹ́tẹ̀ẹ̀ta ìjọba lélẹ̀ táwọn sí local government autonomy law tí wọ́n ṣe wípé tó jẹ́ pé àwọn owó tí ó yẹ kó máa wọlé sọ́wọ́ ìjọba ìbílẹ̀ ọ̀gbà kọ́nà lọ́mọ́ wọ́n wá sísàlẹ̀ ó ní ibẹ̀ yẹn ló jẹ́ kí àwọn náà pé ó rọrùn fáwọn láti sáré jókòó láti ronú pé kí ni táwọn lè ṣe àkọ́kọ́ náà ètò ààbò ní àwọn agbègbè àwọn olóṣèlú tẹ́ bá rí mọ́tò ọlọ́pàá mi kò lè lé machine téèyàn bá gun kẹ̀kẹ́ tí ara kẹ̀kẹ́ yẹn bá dá kẹ̀kẹ́ ṣáájú yọ ṣáájú wọn lè lè bá ọ jẹ́ ní àárín ibẹ̀ yẹn mo sì fi ojú mi rí àwọn mọ́tò tí wọ́n rà yẹn àwọn owó gidi ni wọ́n ná ní ibẹ̀ yẹn wọ́n ní àwọn ògbọ́dọ̀ máa lajúlẹ̀ kí ètò ààbò àdúgbò àwọn amẹ́hẹ̀ pàápàá jùlọ ní àwọn ìwà ìhànà ìwà ìjínigbé ìwà jàǹdùkú tó dásìkò tó yẹ kó tó ń ga sí yìí pé àwọn rí báwọn láti ṣe nǹkan ló jẹ́ káwọn ronú débẹ̀ tẹ́ẹ̀ bá sì gbàgbé tẹ́ẹ̀ bá rántí níbi oṣù kan àbí méjì olùkọ́ sẹ́yìn ìbára méjì sẹ́yìn ó ní wọ́n ti ra alùpùpù ló jẹ́ 500 tí wọ́n pín fún àwọn ìrẹsẹ̀ mọ́tò tán rà yìí fún iléeṣẹ́ ọlọ́pàá iléeṣẹ́ ọ̀tẹlẹ̀múyẹ́ iléeṣẹ́ àwọn ẹ̀ṣọ́ aláàbò àṣẹ wọlé tá à ń jáde àwọn immigration service àwọn tí wọ́n jẹ́ báyẹn civil defence ẹ̀ṣọ́ ààbò ara ẹni làbò olú àwọn ni wọ́n rà fún àwọn nìkan náà pín fún ṣé wàá rí eléyìí tí wọ́n wá alùpùpù yẹn àmì àwọn tó jẹ́ pé ẹ̀ṣọ́ aláàbò tó jẹ́ pé ti aládàáni àti àwọn táyé mọ̀ bóyá mi ní vigilante service ni o èmi ní àmọ̀tẹ́kùn ni o èmi ní àwọn míì tó jẹ́ pé wọ́n sàn ṣiṣẹ́ ààbò lágbọn ààbò àwọn táwọn pè ní conventional and non-conventional military outfit àbí security outfit àwọn ni wọ́n pín gbogbo yẹn fún pé kán lè máa wọ gbogbo ọ̀nà ọ̀dọ̀ tó ló tìbú tó ro gbogbo ìpínlẹ̀ Ọ̀ṣun kí wọ́n máa wọ bẹ̀. ọ̀gá ọlọ́pàá Ibrahim Gòtàn nígbà tí ó ń dúpẹ́ lọ́wọ́ wọn náà ní òun dúpẹ́ pé ìgbésẹ̀ ààrẹ láti ṣe òfin tó jẹ́ ti ìjọba àbílẹ̀ pé kán dájú tó fún wọn lágbára yẹn tó lè fún wọn ní agbára tán fi lè ra gbogbo tó pọ̀ tó báyìí wípé ó wúlò fáwọn pé because tẹ́lẹ̀ ó ṣeé ṣe kí ìjọba ìpínlẹ̀ wọn lè ra tó báyìí fún àwọn ṣùgbọ́n àwọn yẹn wọ́n pa ìtọ̀pọ̀ wọ́n bára wọn sọ gbogbo wọn wá dá owó yẹn
ọ̀nà fi ṣe gbogbo tí wọ́n ṣe ká kí wọn ká yìn wọn tàbárí tí ìjọba wa bá ṣe bóyá ọjọ́ mẹgbẹ́ wọn bóyá ọjọ́ mẹgbẹ́ wọn tí ó bá dáa tó jẹ́ pé yóò wá kan wà balẹ̀ dáadáa sùn tí a lè sọ tó dọ̀gọ́ ọlọ́pàá ni ó ní yóò jẹ́ kí àwọn lè máa pàrọ̀ àrùkà kíákíá onírìn àwọn ó yà onírìn àwọn máa tán bá pe àwọn sìn àwọn lè tètè lọ́gán làwọn máa dáhùn oníṣòwò ní kò sí obi táàbò bá dẹ̀ wà nígbà tí ìgboro bá dùn lọ́mọ tájíkà máa rò díẹ̀ ni o bẹ́ẹ̀ ni o tí ìgboro ọ̀bà dáhùn lè mọ̀ fún ọgbọ́n bẹ́ẹ̀ nísìn kò ní pé ọ̀fẹ́ gbatẹ́gùn ọ̀fẹ́ sọ aṣọ kọ́rùn ọ̀fẹ́ gbatẹ́gùn lọ síbi kọ̀ọ̀kan síbi so aká kí wọn ní abala abẹ yẹn ká yìn wọn mo sì lè gbé gbogbo ẹni tó bá jẹ́ pé ó jẹ́ olùfẹ́ àlàáfíà tó sì jẹ́ olùfẹ́ pé kí àbùkù wà nígboro lágbègbè yóò rí pèsè ká má fojú òṣèlú wo ẹ ṣe ìbéèrè ọ̀rọ̀ yẹn ni ó wà jẹ́ kí n mú béèrè yìí wá pé pẹ̀lú nǹkan tó ń ṣe yìí ṣé ká wá gbàgbọ́ pé local government autonomy yẹn ti kó pé ó ti fìdí múlẹ̀. kì í ṣe kó ti fìdí múlẹ̀ òfin ti tìlẹ́yìn ni. ara wọn ìpínlẹ̀ míì náà tí ó fi ṣe tìlẹ́yìn yẹn tí wọn ò tí ì máa mú lò bẹ́ẹ̀ náà. gbogbo òfin tí ẹjọ́ tí ìjọba tí ilé ẹjọ́ gíga orílẹ̀-èdè Supreme Court tó dá lórí ọ̀rọ̀ yìí nígbà tí ìpínlẹ̀ Ọ̀ṣun kan gbé lọ sí ilé ẹjọ́ lórí ẹ̀ pé local government náà pé àwọn owó yẹn ìjọba fi ń ṣe àwọn iṣẹ́ kọ̀ọ̀kan tó jẹ́ṣẹ́ tí aráàlú wúlò fún ọmọ ayé gbádùn wọn náà ni bẹ́ẹ̀ pẹ̀lú bí òfin yẹn tó jẹ́ pé ààrẹ ti fọwọ́ sí tí gbogbo ilé ìgbìmọ̀ asòfin wádẹ̀ ti fọwọ́ sí tí wọ́n gbé kalẹ̀ ilé ẹjọ́ gíga ilé àgbàpọ̀ yìí ní orílẹ̀-èdè Nàìjíríà tí pẹ̀lú gbogbo àwọn adájọ́ tí wọ́n wà ní ìjókòó márùn-ún ni wọ́n sọ wípé kò sí bí èèyàn ṣe fẹ́ gba kò sí Àbújá lọ́rùn ọ̀pẹ wípé bí ìjọba àpapọ̀ ṣe wà federal system máa ní federal state and local so ẹnìkan kò ní máa gba owó sọ́wọ́ fún ẹnìkan so gbogbo ibi tí wọ́n bá ti ń ṣe tí ó jẹ́ pé owó kìíní tó ń lọ tán náà ní joint account kan tí state ọmọ sọ pé gbàgbà wa bá ń gba 10 naira kánà 2 naira jáde gbogbo ibi tó bá ti ń ṣe é sìn tó lòdì sófin ni wọ́n ṣe gẹ́gẹ́ bí òfin tí wọ́n gbé kalẹ̀ gẹ́gẹ́ bí ẹjọ́ tí ilé ẹjọ́ gíga orílẹ̀-èdè náà ti dá lórí ọ̀rọ̀ yẹn. ẹ ṣe àdúpẹ́. tó bí náà ni a ti mọ ṣẹ́rí relé mo lérò pé ẹ ti gbádùn àlejò wọn ìsàlejò ayànnàná wa torí pé bẹ́ẹ̀ sì mọ rí wọn rèé lóòrèkóòrè àwọn èèyàn kàn dúró pa ni wọ́n ń gbádùn bàbá wọn kàn jẹ́ wàá kó ń bẹ̀ rárá ẹja mọ̀ relé lágbà Ọlọ́run ẹ̀ tán pàdé olùyànnàná wa ní ọjọ́ Wednesday ní dédé àsìkò yìí kan náà lágbára Ọlọ́run bẹ́ẹ̀ ni yóò rí ẹ ṣe bẹ́ẹ̀ ṣe ń wò ẹ ṣe bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wa bàbá jẹ́ ká máa relé torí mo tún mọ̀ kó tó wà nǹkan ṣùgbọ́n orí alẹ́lẹ́ la wà. ní ìpín ìpéjú làlàáfíà lọ́wọ́ àkọjá onáàlàlà gèlè ibi tí a fi ètò àgúnlẹ̀ ìyẹn ní Nigeria Update léde sí nìyẹn adúpẹ́ lọ́wọ́ yín gbogbo ẹ̀yin tí ẹ wà níkàlẹ̀ látàárọ̀ tí ẹ ti ń gbọ́ wa ládé lóye ìlú yàtọ̀ ọ̀rọ̀ lẹ́kẹ̀ ẹ ṣe ò bá ṣe máa pàdé ní ó tún di ọjọ́rú láti máa pàdé ara wa Òkèyọdé Abímbọ́lá ni orúkọ tèmi tí ó fi dìgbà náà èrè kàǹkà. ẹ ṣe o tó Tajudeen Olówó Òkè lórúkọ tèmi o a kí gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti darapọ̀ mọ́ wa lórí ètò tí ẹ̀kan tí ẹ̀ wá kó ń bẹ̀ à ń wò wá láti bẹ̀rẹ̀ títí a fi parí ètò náà àdúpẹ́ àmọ̀rírì yín o ẹ bá ní pín ẹ bá ní share rẹ̀ kó lè káàkiri àgbáláyé kó lè rìn jìnnà dáadáa lẹ́yìn náà bá wá ní ìwòye tàbí ọ̀rọ̀ kan tẹ́ fẹ́ fi ṣọwọ́ sí wa ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ti WhatsApp tiwa 07063291779 07063291779 ẹ sì lè fi ìrà tí òye tí yẹn lè fi ṣọwọ́ ní ààyè comment láàyè àríwísí ní ìsàlẹ̀ prógrámù yìí ìsàlẹ̀ fídíò yìí a ṣe àgbéyẹ̀wò rẹ̀ ẹ ṣé wàá dúpẹ́ àmọ̀rírì yín o Tajudeen Olówó Òkè lórúkọ tèmi MC tó ta sánsán làwọn èèyàn ń pè mí ìnàjò ẹkùn tí bọdẹlẹrù ní gbogbo ìgbà àdánbárìn mátòsí ẹ̀ṣọ́ kò yí ni mí o ìkòyí ẹ̀ṣọ́ nílé bàbá tó bí mi lọ́mọ nílùú bàbá mi kábíyèsí ọba Taofik Iyọlá Àkàndé mọ̀rẹ́nigbádé oyèbádé àkọ́kọ́ Olúkòyí tilẹ̀ kò yí mu sí kábíyèsí o àti gbogbo ládéládé pátá nílẹ̀ yìí lóyè gbóyin la kí o àtẹ̀yin lólùfẹ́ wa lórílẹ̀‐èdè Nàìjíríà àti káàkiri àgbáláyé ẹ ṣé o àdúpẹ́ àmọ̀rírì yín ẹ tún pàdé wa ní ọjọ́ Wednesday ní dédé àsìkò yìí kan náà títí ìgbà náà ire àtayọ̀ kò ní tán nílẹ̀ gbogbo wa thank you God bless you.